Jẹ́nẹ́sísì orí 26 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 25. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà lẹ́yìn ìyàn tí ó tètè kọ mú lé ọjọ́ Ábúráhámù. Ísákì sì tọ̀ Ábímẹ́lékì ọba àwọn ará Fílístíà lọ sí Gérárì. Olúwa sì farahàn án, ó sì wí pé, má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tí èmi ó wí fún ọ. Máa ṣe àtìpó ní ilẹ̀ yìí, èmi ó sì pẹ̀lú rẹ, èmi ó sì bùkún fún ọ, nítorí ìwọ àti irú ọmọ rẹ ni èmi ó fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún, èmi ó sì mú ara tí mo bú fún Ábúráhámù bàbá rẹ ṣẹ. Èmi ó sì mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run, èmi ó sì fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún irú ọmọ rẹ, àti nípasẹ̀ irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo orílẹ̀-èdè ayé. Nítorí tí Ábúráhámù gba ohùn mi gbọ́, ó sì pa ìlọ̀ mi, àṣẹ mi, ìlànà mi àti òfin mi mọ́. Ísákì sì jókòó ní Gérárì. Àwọn ọkùnrin ibẹ̀ náà bí léèrè ní ti aya rẹ̀, ó sì wí pé, arábìnrin mi ni, nítorí tí ó bẹ̀rù àti wí pé, aya mi ni. Ó ní kí àwọn ọkùnrin ibẹ̀ náà kí ó má bàa pa mí nítorí Rèbékà, nítorí tí òun ní ẹwà láti wò. Ó sì ṣe nígbà tó jókòó níbẹ̀ pẹ́ títí, ní Ábímẹ́lékì ọba àwọn ará Fílístíà wo òde lí ojú fèrèsé, ó sì rí i, ó sì kíyèsí Ísákì ń bá Rèbékà aya rẹ̀ wẹ̀. Ábímẹ́lékì sì pè Ísákì, ó sì wí pé, kíyèsí, nítòótọ́ aya rẹ ní ṣe, ìwọ ha ti ṣe wí pé arábìnrin mi ni. Ísákì sì wí fún un pé, nítorí tí mo wí pé kí èmi kí ó má bàa kú nítorí rẹ̀. Ábímẹ́lékì sì wí pé, kí lèyí tí ìwọ ṣe sí wa yìí? Bí ọ̀kan nínú àwọn ènìyàn bá lọ bá aya rẹ̀ ṣe ìṣekúṣe ńkọ́? Ìwọ ìbá sì mú ẹ̀ṣẹ̀ wá sí orí wa. Ábímẹ́lékì sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé, ẹnikẹ́ni tí ó bá tọ ọkùnrin yìí tàbí aya rẹ̀, kíkú ni yóò kú. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọrọ̀ rún bí ọdún náà. Olúwa sì bùsí fún un. Ọkùnrin náà sì di púpọ̀, ó sì ń lọ sí iwájú, ó sì ń pọ̀ sí i, títí ó fi di ènìyàn ńlá gidigidi. Nítorí tí ó ní agbo àgùntàn àti ìní agbo ẹran ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀, àwọn ará Fílístíà sì ṣe ìlara rẹ̀. Nítorí gbogbo kànga tí àwọn ọmọ ọ̀dọ̀ bàbá rẹ̀ ti wà ní ọjọ́ Ábúráhámù bàbá rẹ̀, àwọn ará Fílístíìnì jí wọn, wọ́n sì fi erùpẹ̀ dí wọn. Ábímẹ́lékì sì wí fún Ísákì pé, lọ kúrò lọ́dọ̀ wa, nítorí tí ìwọ lágbára púpọ̀ jù wá lọ. Ísákì sì ṣí kúrò níbẹ̀, ó sì pa àgọ́ rẹ̀ ní àfonífojì Gérárì, ó sì jókòó níbẹ̀. Ísákì sì tún wá kànga omi tí wọ́n ti wà ní ọjọ́ Ábúráhámù bàbá rẹ̀, nítorí tí àwọn ará Fílístíà ti dí wọn lẹ́yìn ikú Ábúráhámù, ó sì pe orúkọ wọn gẹ́gẹ́ bí orúkọ tí bàbá rẹ̀ sọ wọ́n. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì walẹ̀ ní àfonífojì nì, wọ́n sì kan kànga ìsun omi níbẹ̀. Àwọn darandaran Gérárì sì ń bá àwọn darandaran Ísákì jà wípé tiwa lí omi yìí, ó sì sọ orúkọ kànga náà ní Ésékì, nítorí tí wọ́n bá a jà. Wọ́n sì tún wá kànga mìíràn, wọ́n sì tún jà nítorí èyí náà pẹ̀lú, ó sì sọ orúkọ rẹ̀ ní Sitna. Ó sì ṣí kúrò níbẹ̀, ó sì wá kànga mìíràn, wọn kò sì jà nítorí rẹ̀, ó sì pe orúkọ rẹ̀ ní Rehoboti. Ó sì wí pé, ǹjẹ́ báyìí nígbà yìí lé Olúwa tó fi àyè fún wa, àwa ó sì máa bí sí ní ilẹ̀ yìí. Ó sì gòkè láti lọ sí Bésébà. Olúwa sì farahàn án ní òru ọjọ́ náà, ó sì wí pé, èmi lé Ọlọ́run Ábúráhámù bàbá rẹ̀, má ṣe bẹ̀rù, nítorí tí èmi wà pẹ̀lú rẹ, èmi ó sì bùsí fún ọ, èmi ó sì mú irú ọmọ rẹ rẹ̀, nítorí Ábúráhámù ọmọ ọ̀dọ̀ mi. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì ké pe orúkọ Olúwa, ó sì pa àgọ́ rẹ̀ níbẹ̀. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì wá kànga kan níbẹ̀. Nígbà náà ni Ábímẹ́lékì tọ̀ ọ́ láti Gérárì lọ, àti Apusati, ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀, àti Fikoli olórí ogun rẹ̀. Ísákì sì bi wọ́n pé, nítorí kí lè ẹ̀yin ṣe tọ̀ mí wá? Ẹ̀yin ṣàkórìíra mi, ẹ̀yin sì ti lé mi kúrò lọ́dọ̀ yín. Wọ́n sì wí pé, àwa rí i nítòótọ́ pé Olúwa wà pẹ̀lú rẹ̀. Àwa sì wí pé, ǹjẹ́ nísinsìnyí jẹ́ kí ìbúra kí ó wà láàrin wa, àní láàrin tàwa tìrẹ, kí àwa kí ó sì bá ìwọ dá májẹ̀mú, pé ìwọ kì yóò ṣe wá ní ibi, bí àwa kò sì ti fọwọ́ kàn ọ́, àti bí àwa kò sì ti ṣe ọ́ ní nǹkan kan bí kò ṣe rere, tí àwa sì rán ọ jáde ní àlàáfíà,
nísinsìnyí ẹni ìbùkún Olúwa ni ìwọ. Ó sì ṣe àsè fún wọn, wọ́n sì jẹ, wọ́n sì mu. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì búra fún ara wọn. Ísákì sì rán wọn padà lọ, wọ́n sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ ní àlàáfíà. Ó sì ṣe lé ọjọ́ kan náà lé àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì wá, wọ́n sì rò fún un ní ti kànga tí wọ́n wà, wọ́n sì wí fún un pé àwa kan omi. Ó sọ orúkọ rẹ̀ ní Ṣébà, nítorí náà ni orúkọ ìlú náà ṣe ń jẹ́ Bẹ́ṣébà títí di òní. Ísáù sì di ẹni 40 ọdún nígbà tí ó mú Júdítì ní aya, ọmọbìnrin Bérì ará Hítì, àti Báṣẹ́mátì ọmọbìnrin Élónì ará Hítì, ohun tí ó ṣe ìbìnújẹ́ fún Ísákì àti fún Rèbékà.